Ladies and gentlemen, once Mo ṣe again, lówó yẹn, wọ́n ní olówó ṣòkòtò tán. Olówó rí bí ọba ni. Àrà tó bá wù ló máa fowó ẹ̀dá. Ohun tó bá wù olówó tó fi sọ pé òun ò ṣe mọ́. Ilé ti bí ọmọ tálíkà nìyẹn, ṣé ò mọ̀ ni? Èmi ló lọ́wọ́ tó ṣe gbogbo tó. Àbí ìṣẹ́jọ́ yìí. Bọ́ọ̀ ni mi ò ṣe kí ṣe tó bá wù mí nílé. Àrà tó bá wù mí ni mo lè dá. Nígbà tí mò ń forí mi yuru iyanrìn bíbà yìí. Ẹjọ́ níbo ni ipò ìkànnì pọ́ gbá yín níbo lẹ wà. Torí tí o bá ṣe ń pé ẹ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ mi ni ní máa sọ̀rọ̀ nípa pé nítorí ó bá sọ ló sọ gbé. Ọlọ́run tó fi mí ṣe lórí ilé yìí, ó fún ọ̀pọ̀ fi mí ṣe and nobody will change that position. Will you shut up your mouth? I don't know don't share the money. Will you shut up? I don't know. Hey, I'm like that. I'm sorry. So what you want is you to do the best you can. Then you just gbogbo tí mo bá ṣe mo ṣe pé so nílé ayé yìí tó máa fi ẹ bá máa fi ọ̀rọ̀ ẹ bá máa sọ ẹ jẹ́ kẹ mọ̀ lórí ọpọlọ ara yìí pé bí o ṣe ní tẹ́ máa fi ọ́lẹ̀ rárá toró dùn tán ní gbogbo iwájú òkú ṣì òun náà lè sọ pé fún wa jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kàtìkàtì náà ní ṣàwárí kankan and you láyéláyé ẹ̀ òun mo sọ fún ẹ yẹn tó bá tún bá mi try rubbish tó bá mi try nonsense wàá rò kọ̀ọ̀kan jáde náà máa nù ẹ̀ dànù ó ní ẹ̀ ló kú ó dìgbà tó bá dànù ẹni lè jàre kọjú wọn wọ́n wà lórí ìjókòó yìí yóò lọ. ladies and gentlemen, once again, playing the beat. I can't get off my head. I can't get over here. Hey, Olami, hey, Abaye alaye jẹ́ fi tún ti ẹ̀ ṣe, ìgbádùn ìṣẹ́jú kan wọ́n lè fi bani láyé jẹ́ ọ̀la mi ọmọkùnrin wọ́n á sọ ẹ̀dá pẹ̀rẹ̀jà ṣe. Ẹni afẹ́ la mọ̀ èyí ẹni fẹ́ wá àwa ò lè sọ ẹni fẹ́ wá àwa ò mọ̀ ẹni fẹ́ wá cause àwa ò mọ̀. Ọlámídé alọ́ àbọ̀dé àbáyé aláyé jẹ́ fi tún ti ẹ̀ ṣe àlọ́ àbọ̀dé ìyàn ogún ọdún àjò ní ìgbàwá òfẹ́lẹ́ àbọ̀dé ìmúnìkan kò jẹ́ gbónú àṣẹbí. Cause ẹni fẹ́ wá àwa ò mọ̀ iye yìí àwa ò lè sọ. Ọlámídé. ladies and gentlemen, Once again, playing the beat.
owó ògì tèmi lèmi wá gbà mo dẹ̀ ti dé ẹjọ́ ikú ògì mi lèmi lọ́wọ́. kẹsì máa wò ó mi kò rìn rọ̀ ni o kí n máa bọ̀ ìwọ̀n lóúnjẹ mo kó gígùn ìmíràn gan mo tún kó kalẹ̀ ibẹ̀ mo kí làmì dérè bọ́lá àgbòwò wà. Ìyọ́lámídé má gbé yẹn wá owó ògì mi báyìí ní kẹ́ kó lé mi lọ́wọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ má sọ mí dàbí mo ṣe dànà ṣé èmi ni mo kó bá yín ni ṣé èmi ni kẹ́ má lówó lọ́wọ́ ni mo dẹ̀ tún ṣe yín láàánú mo kó gé àwìn fún yín ọlọ́jọ́jọ́ ẹ̀ kówó mi lé mi lọ́wọ́ tí kò bá gbé yẹn ẹ̀dẹ̀ padà sí fẹ̀tẹ̀ ti wá kí ló dé. kí àbátá yẹn à lè ta ẹ mọ odidi nìkan ń rà lọ́wọ́ ní kọ̀ọ̀kan nìkan ń ta ẹ ṣàṣẹ̀ṣẹ̀ máa rajà lọ́wọ́ ní. ìgbà tí wọ́n ń tàwìn kọ àṣẹ̀dẹ̀ mọ́ ọ ojú àánú mo fi ṣe yín mo dẹ̀ dábọ̀ fún yín tó. Ìyọ́lámídé àti sórí ojú ṣùgbọ́n nǹkan tó wà lọ́rọ̀ àwọn èèyàn wa ni pé tó bá fẹ́ gbòòrè báyìí tó ń wá ẹni tó máa ṣe wọ́n lànà wọ́n máa ṣojú àánú náà ni ṣùgbọ́n jẹ́ kán gbà tán wọ́n máa dọkọ ni. ọlọ́run bá dáadáa mi jẹ́ sẹ́wọ̀n yẹn ṣẹ̀ṣẹ̀ máa tajà kò mí ẹnu lẹ́sẹ̀ míì ojú oore ní ènì dojú ẹ̀jẹ̀ lágbára Ọlọ́run onímọ̀ bí ẹ tajà kò mí ẹnì mọ́ mo máa sanwó rẹ̀ mẹ́ni ìṣẹ̀lẹ̀ ìyàláyé mi lágbára ẹ̀ lẹ́dà. anyway tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ pé kí n fọkàn balẹ̀ pé kò sí wàhálà ẹ fún mi lówó mi kò le. igi ọ̀hún tí ẹ gbẹ ó gbẹ gan ni. fẹ́mi wọ́n ṣẹlẹ̀ ẹ máa lọ mú mọ́tò yín wá ń sẹ́ wá kó wọn ba igi tó wà bí igi ṣì pọ̀ lóko. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. wọ́n dẹ̀ sì túnbọ̀ wá já fún mi ìgbọ́n tó ṣẹlẹ̀ gbé bá ti kó ilé ìtẹ́ ti tà tẹ́ ti wá sanwó mi kékeré màá tún fún yín ní ìtọ́jú báyìí. máa jọ yín lójú bẹ́ẹ̀ sọ yòókù. ẹ sọ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni kí fọkàn balẹ̀. mo sọ ẹ ti fi ibi ṣú mi ẹ ti fi ibi ṣú mi ó jẹ́ ìyá ní ẹ̀ sọ́yìn ẹ ti fi ibi ṣú mi báyìí ẹ ti fi ibi ṣú mi. ẹ jọ kí ló kí mi fún àti wá àti yẹ tẹ́ fi gbèsè tẹ́ fi ń ṣẹ̀ṣọ́. àwọn tá a kógi fún ni wọn ti sanwó igi. ẹ gbà mí o ṣé ń gbọ́rọ̀ ṣé ara mi máa ń tàwìn ni. ẹ má bínú mà á máa sanwó yín á máa san. tí ẹ bá fẹ́ kí gbàdúgbàdú kó gbowó àgbàdo lọ́wọ́ mi ṣẹ́ni wọ́n á fún yín ní ọjọ́ méjì báyìí sí ọjọ́ mẹ́ta tí bá padà náà tún láì tí owó mi ò bá tẹ̀ mí lọ́wọ́ ẹ tẹ́ ẹ fà tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ ti bínú ẹ má bínú. ká sanwó ìyá ìwà. ìwọ Ọlọ́run ṣé jáwa lélẹ̀ ìṣẹ̀lẹ̀ sí báyìí. ọmọ méjì ni kò ra ọ̀pọ̀ ọmọ méjì 1 2 kó fi ẹ̀rọ kó fi ẹ̀rọ kọ sí àmàlà méjì ó ti wà òkè. wá èmi náà nǹkan tí mo ní jẹun ni. èèwọ̀ pọ̀nmọ́ 3 àmàlà 3 mi kò rà yóò ti gbọ́. Àyìndé àṣebọ́mọ sí ẹ ti tèmi ni eléyìí tí èmi sọ fún yẹn òun ti gbọ́. wàá rí tó bá dé wàá máa ṣiṣẹ́ lówó ẹ̀ wá. ọmọ ṣe tèmi ni Kàsálí nǹkan tí mo ọlá tèmi nìkan ṣó. báwo ni nǹkan tó bá jẹ́ pé mi ò tajú kọ́ kí n rí ẹ bó ṣe ń kọjá yẹn wá kọ̀ọ̀kan já ló ń tiẹ̀ nìyẹn o ṣé o rí mi àbí mo kéré ju o rí pàdé ẹ. ẹ má bínú ojú ló ń kàn. ojú wo ló ń kọ ẹ wò láti mọ̀. ààyè láti sọ pápá nígbà tí wọ́n tiẹ̀ wá rán wọn lọ tí girama rán ẹ ń ṣe ìwọ ń wá owó lọ àbọ̀wọ́kọ́ ló fẹ́ lò ń wá lọ o dẹ̀ pàdé èmi tí mo jẹ́ iye o pàdé iye lọ́dọ̀ tó bá gba owó náà kí ló fẹ́ fi owó ṣe yóò bá jẹ́ mi. Àyìndé ìwọ náà wo ọmọ tó wà sexy láti òkè délẹ̀ yọrí owó gbogbo area ọmọ tí èmi máa ń sọ fún ẹ òun nìyẹn. àmọ́ kí ló máa ń ṣẹ̀yìn obìnrin tó yẹ pé máa lójú méjèèjì báyìí níbi ríran sáwọn tó yẹ kẹ́ ẹ fẹ́ lélẹ̀ ìwà náà òyìnbó dìbà engine pupa lanta. Àyìndé ní ẹnu títí ẹ sí èmi ayé ìbànúkà o ayé màá tiẹ̀ ti wá bàjẹ́ kọjá àbí careful kí èmi introduce ìyàwó ti tèmi ìyàwó àfẹ́sọ́nà tèmi sí ìwọ ó ń fi ọ̀bẹ yìí jẹ mí níṣu Ọlọ́run ti mú ìkọ̀ọ̀kan báyìí ẹ̀yin ọ̀rẹ́ burúkú ìkọ̀ọ̀kan báyìí lọ́lọ́run máa fà yín lé mi lọ́wọ́ ìyàwó tẹ anyway kò tiẹ̀ ní ìpá sọ̀rọ̀ jìnnà ọmọge ìwọ náà wòrán wò mí kó o tún mi wò ṣé ti tẹ́lẹ̀ ibi tóbìnrin ni ká sọ ni àbílẹ̀ tó tún kú àbí tí àwọ̀ kéèyàn sọ àwọ̀ tó ń bleacher àkànní tó ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ wọ́n ń tàn ẹ́ ò tí ì gẹ̀tẹ̀ wá kí la ṣe ń sọ ibi tí ò bá ti sí omi odò tí ò bá ṣàn là ń jiyàn pé mo mọ̀ ọ́ wẹ̀ jù ẹ lọ odò rèé àwọn tó fẹ́ wẹ̀ nìyí ọmọ ló dúró yìí ló nà
ìwọ ń bá èmi jiyàn ọmọlúàbí kò ní burú fún ẹni tí ẹ wo àwa méjèèjì kò fi style wojú mi dáadáa o ta ni ìwọ lè mú ní ọkọ àfẹ́sọ́nà nù wa kò. kí ni mo sọ wo mi ọmọ aláì bá sórí rẹ Ọlọ́run bá gbọ́. Àyìndé ló mú Àyìndé ni ìwọ fẹ́fẹ́ kò ní bàjẹ́ fún ẹ àwa ń tọ̀ ẹ́ ní sórí gbogbo tíráwà tó ṣe fún ẹ yẹn gbogbo ètò àti yẹn èmi àti ẹ ti rí àṣẹ tẹ́lẹ̀ èmi ti mọ̀ pé bó ṣe máa ṣe fún ẹ àti ẹ síwájú ni ọmọ jọ gbé nǹkan súnmọ́ mi ń bì báyọ̀ ọmọ tó. Kóṣì kí ló ń ṣe yín kí ni problem ẹ̀yin méjì kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀lé fi jólẹ̀ ṣé torí ẹ ti pè mí mo ti padà bá yín láyéláyé yín tí bá tún kọjá tẹ bá mi try nǹkan tẹ bá mi try àbùkù tí máa fi kàn yín ara yín àkó ẹ̀yin àgbàyà àgbà rádaràda ẹ̀rù. kò sí ẹ lọ́jọ́ àtọ̀lé. Káyọ̀dé. ilé fa o tí màá ṣe ìtẹ̀sọ́ wọ́n dàgbà kíkẹ́ ilé fa o ilé òní máa fún wa ní kíkọ́ nílò mi ò láì kẹ́ ilé fàájà rẹ̀. ayé tí kábà bẹ̀rẹ̀ jẹ́jà rẹ̀ mo rò pé lóyún ìṣòro kú ni wọ́n ó rà kán ṣe èrè. èmi ti sọ fún ìyá yìí ẹ̀yin lẹ́ta kí tó lù pa kó bẹ̀rẹ̀ pa tó jẹ́ kí búrẹ́dì tìjú náà tí gbogbo wa ṣe kẹ́ ẹ̀ lójú tó ń fẹ́ kẹ́ ẹ̀. ṣé mo ẹsẹ̀ ń tagi kú ọ ní bàbá ń búrẹ́dì. ẹyin ló ń tagi tí ò dáa fún aláyé wa ṣé torí pé ẹrí wọn báyìí wá ń darú igi tó dàbí wọn fún wọn kò dáa náà bó ṣe wà gbogbo igi yóò kàn jẹ́ kí búrẹ́dì kan máa ta gbogbo ni kò tí ì nọ́mà rárá. ẹ mú dàgí wọn rú o ṣé káàdọ̀ yẹn lọ́jà mo pè é fún ibà yìí ni sí ẹ ló máa ní kọ́wọ́ tèmi padà ní sẹ́rí màmá gbogbo ẹ máa dágì mí padà ẹ̀ dá padà yẹ iye ọ̀sẹ̀ tèmi o owó tèmi lè fẹ́ gbà lọ́wọ́ yìí èsì ẹ̀yà. wọ́n tẹ́ wá ń gbèsè. ẹ̀yẹ̀ mi o gbàmídé lẹ́nu ẹ̀. ṣé ẹ̀sọ́ fún ẹ̀sọ́ ṣẹ́ fún alájọjọ ṣẹ́ fún alájọjọ ẹ̀ bá bójú ìyá ìjẹ́ wọn ni mo bó ṣe lọ náà. ní àbójú ìyá rẹ̀ jẹ́ ẹbí bá tajà pọ̀ ni. bàbá ẹ fi bẹ́ẹ̀ lẹ́jọ́ ló ṣẹlẹ̀ gan. ẹ bá wọn lọ́wọ́ dúró bí wà ní ọkọ̀ àríkọ́ káwọ́ fún ìyá lórí. Ọlámídé kárí ọkọ látọ̀ọ̀rọ̀ rúbọ tí máa tàn tán ni kò sẹ́ mo ti dáná tán lálẹ́ àjẹun. kò sí iye nǹkan tó tiẹ̀ kún bẹ́ẹ̀ mọ́ máa tó ṣe tán sùn màá wá jẹun tí bá parí ẹ̀. ibi ìjẹrẹ mọ̀ tutù náà ni. ọjọ́ kíkú parí ẹ̀ kò pọ̀ mọ́. mo dúpẹ́ bó ṣe ń tọ́jú rẹ̀ gbogbo ń bá tara tẹ̀ náà jáde ẹláàánú rẹ̀ ni a máa jẹ́ ọkùnrin àtọ́jú rẹ̀ obìnrin àtọ́jú rẹ̀ ọmọdé á ṣe ọ́ lóore àgbà á ṣe ọ́ lóore lágbára ẹlẹ́dàá mi ó sì gbé egun ilé ìwé. tí n bá tiẹ̀ tọ́jú níta mo ti bẹ́ẹ̀ tọ́jú tèmi gan tiẹ̀ mọ gbogbo bí nǹkan ṣe rí tẹ́lẹ̀ nígbà ló dà tọmọdé ẹgbẹ́ ẹjọ́ òkùnkùn ṣe lé ọmọ mo gbọ́dọ̀ máa dá àtúmọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà. wọ́n jẹ́ kó sóore kẹ́ni máa mọ̀ ojú ọmọ máa mọ̀ọ́rẹ́ ni kó o bá mọ̀ọ́rẹ́ mélòó òjò ti rọ̀ kílẹ̀ ti fi mu ẹ̀fọn sábàì ẹ̀fọn máa fẹ́ ni ijó àjùmọ̀jù àdìtẹ̀mí nìkan ṣoṣo ọjọ́ ọmọ máa mọ̀ọ́rẹ́ ni ọjọ́ ọmọ máa mọ̀ọ́rẹ́ ni kọ́ bá jọ́ ọmọ èèmọ̀ọ́rẹ́ ni ń bèdún àjọ ń jẹ́ ọkàn báyìí ọ máa gbé pàdùkú rẹ̀ máa bọ́kùnrin lọ ni ádámi dábùkátà mi ádámi sínú wàhálà ṣùgbọ́n òsè bẹ́ẹ̀ alágbára ọlọ́run ọ máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu. lọ́jọ́ lórí omi ó ṣe sọ pé kí n lọ kéré ẹ̀ wá. No, I can't take that. Orúkọ tí mo ti ń build for long time mi ò kàn ní àlá ìkọ̀kọ̀ bàjẹ́ fún mi. Orúkọ tí mo fẹ́ nìyẹn. Bíbí, ẹnjìníà Fẹ́mi nìyẹn o. Òun náà ni mi ò mọ nǹkan tó máa ń ṣàwọn èèyàn. Ṣebí wà nínú kéèyàn ṣì ń lórí ni. Bíbí, ó máa ń sọ fún ẹ, máa ṣọ́ra ṣe. Ó ti ẹ̀ bẹ lórí ara ẹ̀ rárá ó bẹ lórí ara ẹ̀ díẹ̀ ìwọ̀nba lórí o má ṣe tó máa bu ẹ lọ́wọ́ o. Ọlá mi
Yes, ma. Kí ló wá ń ṣe látàárọ̀? Ṣé o ti tó ṣe tán náà ni? Abọ́ yẹn pọ̀ ní so sáré lọ ṣe. Abọ́ wo ló pọ̀? Abọ́ wa mẹ́ta. Èmi àti bébì àti make arrangement fún junior WAEC. So preparation dẹ̀ ti ń lọ. Ó wá kù sí ẹ lọ́wọ́ for your own personal preparation. Ntẹ́ bá lọ sí school ní kẹrin o. Kò ṣe tẹ́ máa dé school sí tó jẹ́ pé ọ̀tọ̀ nìkan tá ní kẹ lọ ṣe. Ọ̀tọ̀ nìkan tẹ́ máa kọjú sí. Ẹ jọ̀ọ́ o. Thank you, this is Eshego. Uncle Eshego, thank you, sir. Sorry, uncle ye gogogogo náà ni. Thank you, sir, gogogogo náà tún wá ni. Akaso faratilẹ̀, faratilé. Akaso tó bá wá faratilẹ̀, tí kò faratilé. Wo, atẹ́gùn kékeré báyìí, òun ló máa gbádà. Sorry Àdìsá mi yẹn. Òun gogogo ló yẹ kó máa rábà bàbá ẹ̀ kó máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí láìsí òun, kò sí ọ̀gá tí mo lè ṣe o. Èmi ni kọ́kọ́ ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àwa méjèèjì ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí tó mo bá sọ̀pọ̀ àwọn ìkọ̀lẹ̀. Ó yẹ kó kú ọ̀nà ọmọ dájúdájú pé títí ní báyìí ní tèmi bẹ̀. Kí ni mo ní mélòó ni mo lè dá ṣe? Ṣé wọ́n fẹ́ máa kú legs mi? Kí ni mo ní? Wọ́n tiẹ̀ ó ṣe jẹ́ ìyẹn. Bá mi sáré check mọ́ yẹn. Ó ṣe jẹ́ nítorí ẹ̀rọ ó ti yẹ. Ṣé o fẹ́ máa ṣe pípé ìlú ni mo ní lọ́wọ́ tó fẹ́ máa. Ladies and gentlemen, once again, drill the beat. Kí ló ṣẹlẹ̀ ó wọlé? Àjàlá kánú. Ṣé mo lè wọ class láì ṣe pé mo rí ẹ? Má bínú, mo pẹ́ kí n tó jí ni. Mi tiẹ̀ mọ orí oorun tí mo sùn lọ ni. Ṣé ó ti wà class? Torí ẹ̀ mo ṣe wá dúró díẹ̀. Mo ti wà bẹ́ẹ̀ ní sí ti pẹ́ náà. Olamide, 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 Olamide. I can't get off my head. I can't get over here. Hey, Olami, Olami, hey, yeah. Olùdá nìkan ṣe bí báyìí. Mo péjú mo wà òkè, mo kàn meditate. Olamide, ó meditate. Ló wá dá nìkan jókòó sí bí báyìí. Ṣó dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ wà òkè? Of course, I'm fine. Tó bá mọ̀ pé ó wà òkè, ẹ ṣá mọ̀ pa ti close. Of course. Ẹ jẹ́ àlọ́. Okay. Báwo ni ladies sọ? and gentlemen, Ṣé kò ṣáà sí wàhálà kankan? Ṣé wà okay? Ó ṣe kí ni? Ó tún wálé ní weekend nílé. That's unfair, baby. Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Okay, no problem. Èèyàn kan ṣáà ló ń dúró 1 month, 2 months, even a year. Èèyàn ṣáà ló ń fi ìyàwó sí Naija tó ń lọ́dún kan l'Amẹ́ríkà. Èèyàn ló ń fọ́kọ sí Naija tó lọ ń ṣòwò ní Dubai. Parọ́ lóòótọ́. Ẹ má bínú pé mo pẹ́ dé. Ibi tí mo ti máa ń rà ẹ̀ mọ̀ rí, so mo ní ìdá ti lọ síbòmí. What if
mo fi ọbẹ̀ ṣẹbọ. No. I won't do that. I won't. Bisola, mi ò ní jẹ́ kó jẹ́ kí n ti ara ẹ̀ ṣe Ọlọ́run bá tó dá mi. I won't. It's okay. O ní láti máa sunkún mọ́. Sórí nǹkan tí mo ṣe fún sí, mo sọ ẹ́ tó bẹ̀rẹ̀ ni. Kò sí bá tí o ní tó bẹ̀rẹ̀. Mo mi kàn tètè ṣe fún ẹni so that tó bá wà láàárín àwọn obìnrin ẹgbẹ́ ìwọ ló tó máa educate wọn ló máa sọ fún wọn pé owó tíyàn bá ń ṣe báyìí ló ṣe máa ń rí ó máa dùnyàn díẹ̀ á tó máa dùnyàn yàn jù náà ṣé ìwọ ò fẹ́ dàbí sister ni. Bíbí tí nǹkan tẹ́ wá ṣe ìwà. No, sister náà ti ṣe rí. Èmi kàn lè má mọ time tó ń ṣe kò yẹ but sister náà ti ṣe rí. It's okay, come on. Okay, you know what? I really want to make you happy. So what do you really want me to do to make you happy? Take me to ShopRite. To see movies? No problem. Go and see movies nìkan ló máa rí. You know, kàn ṣe 1, 2, 3. And in fact, at Chekajilo, tó bá show 4 movies ní ojúmọ́ ká wo mẹ́rẹ̀ẹ̀rin tán. And lẹ́yìn yẹn kí ló tún fẹ́? Amara nǹkan náà. Amara nǹkan? Anything at all. Orí kan tí wọ́n kàn máa ṣe fún mi ni pé kòkò máa point pé bro, I want this, I want this, I want that. Okay. Come on, stop crying. You should be smiling. Àbáyé aláyé jẹ́ fitun ti ẹ̀ṣẹ̀ iye. Ìgbádùn ìṣẹ́jú kan wọ́n lè fi bani láyé jẹ́ òwe ọ̀la mi. Ó mọ̀ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú gbogbo ìgbà. Inú mi máa ń dùn pé Ọlọ́run fi ọmọ tó rẹwà tó tú wá níwà ó fi ṣe kẹ́mi. Ṣé o fẹ́ gbọ́ òótọ́ tó jìnnà síra? I love you more than anything in this world. I love you too. My girl. My star. My moon. The only reason why I breathe. Oh my God, I'm blushing. Thank you, baby. I love you so much. I love you too. I love you so much. I love you too, baby. Oh, my dear son. Sugar. What do you mean? Big sis. Today, wow. I'm fine. How are the studies? We thank God. Ọkọ mi. Really about me take care of me. We should change go. In fact, wọ́n tọ́jú mi ju baby gan ṣe expect lọ. I can see Wọ́n that. tọ́jú mi délẹ̀ délẹ̀. I can see that. No worry, man. You shouldn't need more Fuji, eh? Okay.
kẹ́rù mi lè fi ọ́fíìsì lẹ́nu at this time o tilẹ̀ ti ṣe pé kájọ débi dẹ́kí mi náà lè gbà bí jáde sọ́dọ̀ mi. ṣùgbọ́n bọ̀ àwọn náà dédé o ìbọn àwọn kan tó dé ojú náà mú tó ń sìn ìyẹn ọmọ tí èèyàn ṣe wọléwọ̀de yẹn ẹ̀sẹ̀ ìsọlẹ́nu èèyàn tó bá jẹ́ personality person ló wá káàkiri o oyún táyọ̀ fọmọ yẹn láàsì yẹn ó bẹ́ tà ká stop ẹ̀ bẹ́ẹ̀ ó léwu fọmọ yẹn from henceforth tó bá tún ní mí tàbá tún tẹ́ láti láfẹ́ yọ I am giving you this very advice being a good friend. ẹ má jẹ́ ká ṣe mọ́ ọmọ yẹn ti yọ yín ju my brother problem. Do you understand that? Go. Please, yeah. Are you sure? Please. You didn't do my nori. You understand? You do my go. I put it stop. So you put it Thanks stop. for the advice. I really appreciate it. So you greet your wife for me. All right. Give me the magbabilos. All right then. All right. Take care. Yeah. All right. Yeah. Good night. Yeah, you too. Èmi ni. Ìwọ ta ni? Talent tí ò lè sùn ní yàrá ẹ̀ nídà yìí. Èmi ṣẹ̀san ni. Ilé ti ṣú ẹ lọ sùn. Come on, ṣílẹ̀kùn jọ. Ṣé o kọ́kọ́ wá ṣílẹ̀kùn yìí? Anyway, mo ní extra key. Tí mo bá fi mú extra key wá ṣílẹ̀kùn yìí, o ní láìkì nǹkan tí màá ṣe fún ẹ. Next step. Bóyá kò dẹ̀ sọ fẹ́mi gbà yẹn nítorí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ Ọlámídé ìwà ẹ̀ ti yàtọ̀ bí kò máa dá jókòó bí kò máa dá di in fact taba close gan you hardly call me now what is wrong Ọlámídé? Ojú kò sí nǹkan I'm good. Ọlámídé you are not good. O mọ̀ lọ́kàn àyẹ́ pé o good. Something is bothering you. Show me problem shared is problem solved. Tell me the exactly thing that is wrong with you. Ọlámídé, gbàmígbàmí tó ń wò yẹn. Ó yé àgbà o. Ẹran dẹ̀ lé mi bọ̀. Ó yé ọdẹ bí Yorùbá ti ṣàṣẹ máa ń sọ. Nǹkan tó bá wà ń bẹ̀ gan, òun ni kó sọ fún mi. Torí kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Reju. Nǹkan ṣe mí lóòótọ́. But I don't know where to start. Èmi náà mọ̀ pé nǹkan ṣe ó kàn try láti sá fún bòjì ẹ̀ ni. Tell me, what is wrong? I am your friend. Ọkọ sister mi ni. Kí ló ṣọkọ sister yẹn? Ọkọ sister mi bá mi láṣẹ. I mean, ọkọ sister ẹ̀. That is too bad. Kódà gan bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. Wọ́n ti ṣẹ́ oyún mẹ́ta. Oyún mẹ́ta. Ọládé o. Sister mi ẹ kú jókòó. Ọlá. Yes.
gbé ọkọ mi lọ sí Abẹ́òkúta o. Yeah. So, máa ń láti relocate. Èmi àti Ajele. Nítorí school tiẹ̀ ó yẹ wàá wà bíbá. Adé máa bẹ sanwó lílọ. Anytime tí ìrìn mi bá ti jọmọ́ bíbá máa wẹ̀ so má lè máa repeat sí, you understand? So mi dẹ̀ kó má lè take care rẹ̀. Ṣá take care rẹ̀, that's the most important thing. But auntie mi, I can relocate just like that. I shop my cook sha. Why? How? Changing of environment so easy thing now. Ṣorí bí téèyàn bá rìn dé ló máa rí ìrànmọ́. Tó bá dé Abẹ́òkúta yẹn tí wọ́n sọ yẹn, my dear, wàá rí pé bí Àbújá kékeré ni. Ìtàgé wà láìbí ju bíbá tó yẹ pé ó kàn kú bákanbákan. Tó bá wà bẹ́ẹ̀ ò ní fẹ́ wá síbí mọ́. Abẹ́òkúta lọ́n yẹn. Mo mọ nǹkan tó ń ṣe ẹ́. It's not as if pé bí Abẹ́òkúta. O máa miss mi, ní o tẹ̀ tí miss mi already. Máa miss gan-an like kí ló dé. Mo ṣàní kó take care rẹ̀. Mo tẹ̀ mọ̀ kó máa take care rẹ̀ náà. Kò wá ṣe pé ká wá lọ tán. Ohun tó ò ṣe nígbà tí mo wà ń bí báyìí kò ṣe pé òun ni kò wá ara wọlé o. Tó bá ṣe bó ṣe jẹ́ kó yẹ ká fi wọ́n nìkan lè sí bí báyìí, but because of your school we had no choice. Ṣé you understand? Tó bá ti mọ̀ pé òun ní ìkọ̀kan ṣe ń ta tíra ẹ mọ́nu ilé kò síbi tó ń lọ, inú ilé yìí ti tó ẹ ṣeré. Wà nínú ilé kó máa kàwé ẹ. Kò ṣe pé ká wá lọ tán kí ilé wá di ilé èkúté, ràn pọ́n ní àìsí ilé olóńgbò, ilé di ilé èkúté. Má jẹ́ kí ilé tèmi di ilé èkúté òòjọ́ o. Ọlọ́run mo fi bẹ́ẹ̀ o. Má máa lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Kò ṣe pé kó máa sọ pé òun wọ̀ rẹ̀ kan káàkiri. Ìwà ẹ tó ti ń wù tó dáa yẹn náà ni kó máa wù o. Of course I will. Jọ bá mi lọ sí bedroom bá mi gbé. Okay, pause mi wà ń bẹ̀. Màmú pause wa kó lè bá mi kó slippers blue yẹn wá. Ọ̀ṣẹ́rẹ́ tó bá ti mọ̀ pé ò náwó VIP ọ̀bàyẹ́ lè fáwọn oṣooṣù ní ọ̀bọ̀ sísàlẹ̀ ní kòkò fún ẹgbẹ́ bí àméjì ọ̀hún kò lè má ojú òun lè bí báyìí náà adúrú ẹ̀sọ́ àbí kí ló fi kú òde ilé west ti máa fẹ́ kò ní sí pé. Ayédè Ṣẹ̀pẹ̀tẹ̀rì present lẹ́gbẹ̀gbẹ̀ present ṣàkúṣàkú present Òṣòṣòndì present gbẹ̀tìtìtì òtútùtù ó pọ̀ létí títí òtútùtùtù òbíò present. Wọ́n mi tẹ́ bá ti gbà mí gbọ́ bọ́ ṣe rí mo ti sọ fún yín ẹlẹ́gbẹ́ mi kò ṣe fault tèmi náà kò ṣe fault mi. Aláàbẹ̀dẹ kí ló wí dáhùn rẹ kẹ́ẹ̀dùn iná ní èsì fọ́ọ̀tì rẹ ṣé fọ́ọ̀tì tèmi ni ọkọ ẹ̀gbọ́n rẹ mú ọmọlẹ̀ ìgbà yìí ẹ́ oyè ẹ̀sẹ̀jọ́ rẹ ẹ̀dùn mọ́ ọkọ ẹ̀gbọ́n rẹ ṣe yùnkí kù ọ́ lẹ́ẹ̀mẹ́ta oyè ẹ̀dùn mọ́ kó ọmọdé bá ti yàgbẹ́ burúkú ẹ̀sìsì burúkú náà fi gbọ́ǹdì sórí yóò ṣe gbogbo àdúgbò ló máa gbọ́. Kí ló dé? Kángọ̀ ló dé gbogbo àdúgbò ló máa gbogbo àwọn àdúgbò ẹ máa bọ̀ ẹ gbà mí ó dé Ọlámídé rẹ̀ gbà mí lọ́wọ́. Ẹ wo ẹ má dààmú mi lò ẹ má dààmú mi lò. Ẹgbẹ̀rún lọ́wọ́ rẹ̀ ó lójú kọ̀ọ̀kan ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀kọ́ hàn sẹ́ẹ̀rí mi báyìí. Ọlámídé etí mo ló gbé kó ń ṣe irú ẹ̀. Ẹlẹ́sìn ọ́fíìsì àlọ́ máa lọ. Ibo wa lọ bá Ọlámídé. Ẹ̀jẹ̀ kọ́ lọ aláǹtẹ̀ àbọ̀ ń tèmi aláìlójú ti ọmọ ẹ wò mí ìran ni. Ọjà yìí sọ̀rọ̀ ẹ má ní sùúrù o ẹgbẹ́ má ti jó lọ ẹ ti ẹ̀gbẹ́ ẹ̀ tún bí bóyá mọ́tò ẹ̀ lè dá sí wa. Ọgbọ́n sí ni mo máa dá sí. Ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ sànú mi. Tí ò ṣe bá yàn. Ẹ̀yin náà wí bẹ́ẹ̀.
I can't get off my head. I can't get over here. Hey, allow me. Hey, yeah. Kí ló dé? Kí ló ṣe? Níbo ló fi ń bọ̀? Ṣé wọ́n kì? Bánjí, ọlọ́run mà ní jẹ́ àdáràn. Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣọwọ́n yìí? Títí tí bọ́tò fi déwájú ẹ̀ ọ̀gbọ̀n kankan, kí ló ṣẹlẹ̀? Níbo ló ń lọ? Ká drop ẹ̀. Mi ò níbi tí mò ń lọ. Bánjí, ó mà lóyún ibi tó ń lọ. Àgbàlá. Jẹ́ ká assist ẹ̀. Ṣé ò ní mind ká gbé lọ sí i? Pẹ̀lẹ́. I can't get off my head. I can't get over. Mo ti kí n concentrate lérí nǹkan tí mò ń ṣe náà. But be careful. I'm warning you. Me like it. Wow. Banji. Àǹtí. Àǹtí. Kí lẹ fẹ́ bá mi sọ tí a lè sọ nílé? Ṣé mo pé ọmọ tó wà nílé ní àjèjì ni? So kì í ṣe gbogbo ọ̀rọ̀ la lè máa sọ lójú ọmọ. Yeah, you're correct. I want you to tell me the truth. What is between you and that girl? Auntie, I like her. Look, I realized that lately I'm beginning to have feelings for her. Èmi náà mọ̀ torí mo ti notice pé kẹrẹ yín méjèèjì. Àmọ́ mi ìfẹ́ kẹ́ ti bá débi olóyún o. Ṣó mọ̀ pé àmọ́ iye tó ṣo ọmọ rẹ̀. Rárá o, kò tí ì sọ̀rọ̀ olóyún bẹ́ẹ̀ o. Wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí. I'll be careful. But Auntie, do I count on your support? Jẹ́ ká ṣe máa wò. Sorry. Má pẹ̀lú. Ìrọ̀lẹ́ náà fẹ́ máa jáde lọ. Okay. But I need to do one or two things to jáde. All right, I'll hear later. All right, Auntie. Ajé kí ló ń sọ báyìí? Ṣé àti ò tí mọ̀? Mo ti mọ̀ ọkọ̀. Àbí kí n kú lọ ṣàlàyé fáńtíǹsì. Lọ́dún ṣàkóso fún mi ti rí lè lọ. Káàtì máa mọ̀ wá báyìí. Kí o kí. Mo ní fara balẹ̀. Ṣé o mọ̀ láìkẹ́? So, àwọn àbọ̀ ṣe sí mi. Àti o gbọ́dọ̀ mọ̀ ọ́ díẹ̀ kù.
Kí ló dé tó wọlé tó jókòó síbi láì kì í ṣàlejò? Wo ọmọ mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe nínú ilé. Ó ń sọ pé mo wọlé. Kí mo fẹ́ lọ ṣe nílé? Kí mo fẹ́ máa mú nílé? Wo nǹkan tó bá mi ju gbogbo yẹn lọ bí mo ṣe wà ní. Ọ̀rọ̀ oyún tèmi sọ fún ẹ kí lórí ṣe sí. Àjọ tí mo ti sọ fún ẹ pé mo lóyún, o ò bá mi rí nǹkan kan ṣe sí. O ò sọ̀rọ̀ pẹ̀ gan for once. What's the big deal about the Yorùbá tó sọ fún mi tẹ́lẹ̀? Mo sọ fún ẹ pé kó o fi sílẹ̀. Yorùbá ṣáà sọ pé ẹni tó bá ti mẹ́ṣíṣí jẹ́ ó ń láti mọ kúrò inú ẹ̀ yọ. So kí ni big deal nípa ẹ̀? Ẹni tí mo lóyún fún lóhùn òfòyún, olóhùn ò tí ì rẹ́dí. Ó ní àǹtí òun ò gbọdọ̀ gbọ́. Bí àǹtí ẹ̀ ló tẹ̀ ń decide fún I don't know. So I can't keep it for. I can't even keep it at all. Màá foyún ilẹ̀. Ilé fílẹ̀ ò wò. Nǹkan tí mi fẹ́ kó ṣe fún bàbá rẹ̀. Ó máa mú mi lọ sọ́dọ̀ dọ́kítọ̀. Wọ́n máa bá mi lọ yọ oyún ìdá. Mo lè kíbẹ̀. Wọ́n máa bá mi yọ dànù ní o. Wọ́n máa bá mi yọ ọ́nù ní. Ní tiẹ̀ lè fílẹ̀. Màá bímọ tí ò ní bàbá. Kí n lè fílẹ̀ o. Yọ oyún kẹ̀. Mi ò lọ́wọ́ sí ilẹ̀ o. Fi sílẹ̀. Kò sí nǹkan kan tó bá nípa péyàn lóyún èèyàn bímọ kẹ̀. Ok, inú tiẹ̀ máa dùn kí n bímọ tí ò ní bàbá. Àbójú òní tí ìwọ ọmọ tó bá ń lọ ní street. Lady tó ń lọ yẹn o, ọ̀rẹ́ ẹni tó bímọ fún òdo oyún o, kíní kọ̀ọ̀kan, ẹlòmíì gan lè lọ́mọ àlè mobi. So kí ló wá sọ? Ó máa mú mi lọ ní ọ̀rẹ́ mi. Mi ò lọ́wọ́ sí yẹn o, tó bá ṣe tán kó bá mi nínú ilé. Àǹtí, ẹjọ́, sísá tẹ́jọ́ wọlé lẹ́ẹ̀kan yẹn, ẹjọ́ báwo lọ ìjẹ́ sí? Ṣé Ọlámídé? Èmi ò mọ orúkọ wọn bí Ọlámídé ni àbí orúkọ mi ni. Mo ṣáà mọ̀ pé ó wọ gáùn rẹ́ẹ̀dì báyìí. Ọ̀rẹ́ mi ni a jọ ń gbélé ni. Ọ̀rẹ́ yín ni? Ṣé kò sí kankan? Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀rẹ́ tí mo fẹ́ sọ yìí, mi ò mọ bí mo ṣe fẹ́ sọ nǹkan tó ń ṣe nínú yẹn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi? Àǹtí, ṣé ẹ ṣú ọ̀pọ̀ tí máa sọ̀rọ̀ yìí fún yín, ẹ máa rárá gbé sí ṣá? Máa rárá gbé sí ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Ọ̀rẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ ṣe. Ètò tí olúwa ẹ̀ ló ti bí wọn lọ́wọ́ o. Mi ìfẹ́ nǹkan tó yàn àfi jọ mi iṣẹ́ ń bí o. Kò sí pírọ́lẹ̀ mẹ́sàn-án tó bá ṣẹlẹ̀ fún mi. Jerry, dókítà rẹ̀ mi iṣẹ́. So àìpẹ́ ìbí mo ṣe wá lọ jíṣẹ́ fún dókítà tí mò ń kó ń bẹ̀. Tí mo ṣe kó ń bẹ̀ pé kí n máa lọ. Èmi gbọ́ tí dókítà àti nọ́ọ̀sì tọ́jọ́ ń sọ pé ọ̀rẹ́ yín yẹn o, Ọlámídé àbí kí ló kọ́ tẹ pé wọ́n ti ní pọ́blẹ́mù gan o pé bó ṣe wà yẹn ilé ọmọ ẹ ti damage pé kò lè bímọ mọ́. Jésù! Ilé ọmọ ìbàjẹ́. Àmúdé kìlọ̀ fún òun kìlọ̀ fún kó má ṣe. Ẹ̀wọ̀n ó ti ṣẹlẹ̀ náà. Èmi wá ń wò pé kò ní dá tí màá sọ fún yín. Torí kódà àwọn ò tí jẹ́ kọ́ rẹ̀ yín mọ̀. Kí lè mi ṣe wo pé tí bá ṣàlàyé fún yín ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ fún ọ̀rẹ́ yín ní pẹ̀lẹ́ kùtù kó kú má lọ di pé nǹkan tó máa lópin ọ̀lọ́run torí kò sẹ́ni tó máa gbọ́ rẹ̀ tí ò ní kú o. Ẹjọ́ kí Ọlọ́run ẹ má ní mi sọ fún mi ẹjọ́ kí Ọlọ́run ṣe ti gbọ́ ẹjọ́ ti gbọ́ ẹni sùúrù ẹ má sọ dókítà mọ́ o wọ́n ti sọ mẹ́rin kankan o. ṣe ní dùn nígbà tó yẹ pé ohun ìdùnnú ló jẹ́ fún mi. Ọlábìdé, you see, bóyá ló mọ̀ pé Fatima ló ṣe Ọláfíà. Bẹ́ẹ̀ náà lèmi náà mọ̀ fúnra lára mi wípé ìfẹ́ tó ní sí mi lò ó ṣe fọwọ́ rẹ̀. Mo kàn fẹ́ kó mọ̀ kankan láti òun lọ pé I love you so much. Me not love it, even beyond your imagination. Oh, really?
I'm happy to. Nǹkan kan wà lọ́kàn mi tí mo fẹ́ rẹ̀ létí. Ó ti pẹ́ tó ti máa sọ fún mi pé ó fẹ́ sọ̀rọ̀ fún mi. And ọ̀rọ̀ yẹn ó máa ń fi dín, ó máa ń fi tọ́la. Bísí Ọlámídé, kò sí bí ọ̀rọ̀ ṣe lè wúwo tó àbí bó ṣe lè tóbi tó ká wá sọ pé shovel la fẹ́ fi gbé àbí ọkọ la fẹ́ fi sọ. No, impossible. Ìdí la máa fi jókòó, ẹnu yìí náà la máa fi sọ. So why you panic? Ẹ kí ló dé tó ń bẹ̀rù pé o fẹ́ sọ̀rọ̀ fún mi? I'm your man, you need to be free with me. Bá mi sọ̀rọ̀ now. Mo fẹ́ sọ̀rọ̀. Come on. Look at me. Ṣé bí mi lè gbà ẹ́ mi tó fẹ́ fẹ́? Ẹ feel free with me. Feel free láti express ara ẹ̀. Please talk to me. Ṣé ọ̀rẹ́ mi tó ń wo yìí? You are going to write 5-letter words that begin with CH. Clap yourself. Write it down. And your second word. Clap for yourself. Write it down. And your third word. King. Clap for yourself. I'm really enjoying you, Demilade. Write it down. Ṣé kí n máa bẹ́ mú ẹ àbí kí n sún mú ẹ kí n wà mú ẹ torí pé kúnlẹ̀ Elizabeth wọlé o ìyá àṣàlẹ̀ wọlé o tó fẹ́ fún mi pounds. Tunde mo understand there now. For the past 3 days I've been calling you. Oh, he calls me. Mo send text messages. Oh, reply. Tunde kí ló ń ṣẹlẹ̀ cause kò tí ẹ fẹ́ yé mi mọ́ báyìí. Ẹ kò ní yí ẹ yẹ wo bí ṣe rí ẹ ní làákàyè o ní làákàyè tó bá jẹ́ pé o ní làákàyè ni ó yẹ kí làákàyè sọ fún ẹ pé ẹni tó ń pè for the past 3 days tí ò gbé fóònù ẹ ó yẹ kó mọ̀ pé kò fẹ́ ní ìkọ̀kọ̀ bá a ṣe. He doesn't want to talk to you but you keep calling and calling and calling kò dẹ̀ gbé fóònù ẹ ó dẹ̀ wà dán láti sọ pé o tún fẹ́ bá irú ẹni yẹn ṣé o mọ̀ pé o fẹ́ fi ẹ̀ṣẹ̀ sí ni ẹ jọ kí ló pè mí fún kí ló ṣẹlẹ̀ gangan náà wo nǹkan tó mọ̀ jẹ́ kí n jẹ́ kó mọ̀ sí èmi Babátúndé àní bàbá fúnra ara ẹ̀ ni mò ń bá ẹ sọ̀rọ̀ báyìí Àkànní Àdé mò ń jẹ́ kó yí ẹ wípé èmi ò lè gbé ajáde àpèrè mi ò lè gbé sílé so ó bẹ́tà kí ìpínyà kó dé látẹ̀lé ṣe ìpínyà yẹn kó ti dé tipẹ́tipẹ́ o kàn mọ́ ni ọmọ wa fi ń dá ẹ lójú báyìí sí wípé ìpínyà yẹn ti dé láàrin mi àti ẹ. Túndé jọ ń torí Ọlọ́run you all I have ṣe torí mo ti wá sọ pass mi fún ẹ ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n sọ pass mi fún ẹ náà jọ torí Ọlọ́run ìgbà ìmọ̀dẹ ni. ìgbà ìmọ̀ nìyẹn gbọ̀ngbọ̀ngbọ̀ náà ni èmi mọ̀ pé ìgbà ìmọ̀ ni èèyàn kì í mọ̀ ọ́ but nǹkan tẹ́mi máa sọ fún ẹ ó simple gan sórí tó bá rí mi tí mo kọjá báyìí jọ mo fẹ́ kó gbà bí tó bá rí tí mo gbà bí mo fẹ́ kó gbà báyìí anywhere anytime tó bá ti rí mi don't you ever má kí mi ìkùdíkù tó kó fẹ́ pe nọ́mbà mi ọjọ́ tó bá pe nọ́mbà mi Boko Haram ló pe o kò máa blow ní o gbin náà nìyẹn. Túndé ṣe fẹ́ máa lọ níjọ ṣe máa fi mí lẹ̀ lọ ní Túndé. Báwo ni o ṣe máa sọ páàsì ó wá ní èsì just like that. Ó mọ nǹkan tó rí mi ṣẹlẹ̀ mo rò pé tí wọ́n bá ti lọ́ọ̀bù ọkùnrin at least you explain gbogbo nǹkan tó ti go through tẹ́lẹ̀ wàá explain fún tó bá lọ́ọ̀bù àbí sis tẹ́lẹ̀ náà ṣe wà surprise èmi náà ṣe wà surprise tí ó bá tẹ̀lé mo máa ń bá sọ̀rọ̀ bí ọkùnrin tí ó bá jọ sọ pé ọ̀rọ̀ báyìí láàárọ̀ tí ó bá máa di alẹ́ ó máa tún ìjẹta rì ní ọmọ níbi ìwà ètò tẹ̀ fi explain gbogbo passport fún bọ̀bọ̀ rẹ̀. Mo rò pé kó má lọ gbé ń ta ni
but mo ti really learn lesson in that as it is now ẹjọ́ àǹtí lè bá mi ṣe sí ẹjọ́. Kí ni mo fẹ́ ṣe sí because nǹkan tó ṣẹlẹ̀ ó ṣò mí lọ́wọ́. Ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kẹ́ tó gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan máa fọ̀rọ̀ lọ mí. Why this sudden change? We are very sorry. Ẹ̀ ń bá wa ní sọ̀rọ̀. Ṣé ìwọ̀n mọ̀ pé ọkùnrin tó sọ pàṣẹ fún nǹkan tó máa fi wà sí ẹnu lónìí kò sí nǹkan tó lè ṣe nílé bíi pé ẹ̀ mọ̀ ṣe ni because ó ti mọ gbogbo ọ̀rọ̀ ilé ayé ẹ̀. Ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa try gbogbo possible best way láti lè bá wa bá bọ̀bọ̀ ìsọ̀rọ̀ cause he's not picking up his call he's not picking anything tó bá message ẹ tó bá kò gbé anything mọ́ báyìí kò gbé kọ́ lọ́mọ kẹ́. kọ́ àgọ́ ìbẹ̀kì oṣomọdé as it is now èmi máa gbé kọ́ mi màá wá invite síbí màá wá invite ìwọ náà àṣẹ́tù ò jẹ́ kí ilé ìjẹ́ first and the last fún má sọ secret ẹ̀ fún ẹ̀dá ọlọ́run kankan even ọ̀rẹ́ tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí gbogbo nǹkan tó bá jẹ́ pàṣẹ mọ́ sínú ara ẹ̀. ilẹ̀ ṣú ẹ̀ pé lágbára lọ tó lè máa bọ́ sí ilé. ẹ ṣe gbọ́dọ̀ please. Olamide, you don't have to do this. He has been good to us. Wọ́n rántí pé òun ló rán ẹ lọ sí school. Sísá mi nítorí tí ń wá sí ìgbà lónìí. Torí ìkà ọ̀dájú àgbàyà olórí burúkú ọkọ yín ni mo ṣe wá. Mo wá síbí láti wá pa ọkọ yín ni. Baby. Àǹtí mi ẹ kúrò bẹ́ẹ̀. Olamide jọ̀ọ́. Ẹ jẹ́ kí n pa ọkọ yín Olamide jọ̀ọ́ má bínú. Ẹ jẹ́ kí n pa ọkọ yín. Olamide wo. Àǹtí mi ẹ kúrò. A máa yanjú ẹ̀, a máa yanjú. Èmi gangan ni àjẹgbẹ́dọ̀ tó ń wẹ́ni kúnra. Now I'm here for you. Ẹ kúrò. A máa yanjú Olamide. Baby, Olamide, baby, 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 no. This place is surrounded by the police. Turn back. Your hands up. Keep coming. Move. Olamide, 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 Olamide. I can't get off my head. I can't get over here. Hey, Olamide, Olamide, hey. Àbáyé aláyé jẹ́ fi tún ti ẹ̀ ṣe iye. Ìgbádùn ìṣẹ́jú kan wọ́n lè fi bani láyé jẹ́ òye. Ọlá mi, ọlá mi, ọmọkùnrin wọ́n á sọ ẹ̀dá pẹ̀rẹ̀ jàṣẹ́. Ẹni afẹ́ la mọ̀ èyí ẹni fẹ́ wá àwa ò lè sọ ẹni fẹ́ wá àwa ò mọ̀ ẹni fẹ́ wá cause àwa ò mọ̀. Ọlá mi, ọlá mi, Olamide. Àlọ́ àlọ́ àbọ̀dé òye. Àbáyé aláyé jẹ́ fi tún ti ẹ̀ ṣe àlọ́ àlọ́ àbọ̀dé. Ìyàn ogún ọdún àjò ní ìgbàwá ò fẹ́ lè fẹ́.